lámbà tuntun ti jáde o ẹ̀yin èèyàn wa ẹ jókòó lámbà ti jáde odù tuntun ti jáde síta odù tó jáde síta yìí odù eléyìí wá ní agbára tó pọ̀ jù torí wípé ó fẹ́ jẹ́ pé mi ò rírú ẹ̀ rí. kí ni kátàkátà tí àwọn àáfà tí wọ́n ń ṣe ní orí ẹ̀rọ ayélujára báyìí àbí a ò ṣàkíyèsí wípé oṣù kọkànlá yìí ó fẹ́ jẹ́ wípé láti fọ àwọn àáfà ṣẹ̀sín láti fi àwọn àáfà ṣẹlẹ́yà. àfọ onímàálù tó sọ wípé tá bá sọ sí etí màálù wípé ànábì Muhammad ti kú màálù yẹn má ṣe wá léṣe kọ́lọ́ ń jẹ́ ká lè délé pé ṣùgbọ́n tí àwọn kan lọ dán nǹkan tí àáfà yẹn tó sọ tí wọ́n lọ dán wò tó wá rí i pé irọ́ pátápátá ni. irọ́ eléyìí tẹ́ wàá pa yìí eléyìí ní pọ̀jù o fún mi lódù kí ibẹ̀ má ṣẹ̀jẹ̀ àfọ onírọ́ ẹ ò ní òótọ́ kankan lẹ́nu. ẹ dákun ṣé àwọn àáfàá yìí ṣé wọn kì í máa ń ro nǹkan kí wọ́n tó sọ ni àbí àwọn àáfàá yìí wọn kì í máa ń compose irọ́ dáadáa torí pé àwọn àgbà ní irọ́ tó bá máa já a kì í pa o. tẹ́ ẹ bá sọ̀rọ̀ sókù tó ti kú láàrin oṣù kan tẹ́ ẹ sọ sí létí pé ànábì Muhammad tó kú yẹn bá jí dìde mi ò ní ṣí ẹ̀sìn tí mò ń ṣe mọ́ máa ti ẹ̀sìn even fat ẹ̀yin ni màá máa tẹ̀lé. ẹni tó lọ́pọ̀lọpọ̀ ò gbọ́dọ̀ rogú eléyìí kó wá sọ pé òun fẹ́ sọ síta pé ẹ lọ sí mọ́ṣúárì ẹ lọ sókù ọdún mẹ́wàá ń bẹ̀ pé ẹ má jẹ́ ká dá tẹ̀ dára láàmú ẹ jẹ́ ká sọ sí òkú olóṣù kan péré tó ti kú lóṣù kan ẹ jẹ́ ká sọ sí létí pé ànábì Muhammad káwá wò bóyá máa jí. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di a sì ń fi àkókò ìtúnrọ ẹ̀yin èèyàn wa pé ẹ ṣojú àánú wò wá ká lè máa fún yín ní àwọn update ní oríṣiríṣi nítorí gẹ́gẹ́ bí a ti mọ bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àti ra epo àti ra dátà òun rí bá kan ṣùgbọ́n a fẹ́ ra sólà jẹnẹrétọ̀ yìí torí ẹ̀ la ṣe fẹ́ onínídùúdù ọlọ́rẹ̀ láti ṣàánú fún wa ọlọ́run á ṣàánú fún ẹnìkọ̀ọ̀kan wa àmín. ẹ̀yin èèyàn wa káàkiri ní lólóko mo kọ́kọ́ fẹ́ béèrè àwọn nǹkan kan ní ọwọ́ wa kí oníkálukú wa sì máa dáhùn sí abẹ́ comment section mo ti fi àkókò ìrọ̀ wa náà pé fọ́nrán tí à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá wa pín kó délé kódókó torí pé ó fẹ́ jẹ́ wípé oṣù kọkànlá tí a wà yìí ìyẹn ọdún 2025 rèé ó fẹ́ jẹ́ pé oṣù ìfi àwọn àfàṣẹlẹ́yà àti ìfi wọ́n ṣe ẹ̀sìn ni nítorí kí ni kátàkátà tí àwọn àfà tí wọ́n ń ṣe ní orí ẹ̀rọ ayélujára báyìí àbí a ò ṣàkíyèsí wípé oṣù kọkànlá yìí ó fẹ́ jẹ́ wípé láti fọ àwọn àfàṣẹ̀sìn láti fi àwọn àfàṣẹlẹ́yà ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá fún wa lẹ́nu bíi ọ̀sẹ̀ bíi méjì kan sẹ́yìn àáfà kan jáde àáfà onímàálù tó sọ wípé tá bá sọ sí etí màálù wípé ànábì Muhammad ti kú màálù yẹn má ṣe wá léṣe kọ́lọ́ ń jẹ́ ká lè délé pé ṣùgbọ́n tí àwọn kan lọ dán nǹkan tí àáfà yẹn
tó sọ tí wọ́n lọ dánwò tó wá rí i pé irọ́ pátápátá ni. Ẹ dákun, ṣé àwọn àáfàá yìí ṣé wọn kì í máa ń ro nǹkan kí wọ́n tó sọ ni? Àbí àwọn àáfàá yìí wọn kì í máa ń compose irọ́ dáadáa torí pé àwọn àgbà ní irọ́ tó bá máa já a kì í pa o. Ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu jù ni pé ká pe ọ̀rọ̀ àfọ̀ onímàálù yìí ní bí ọ̀sẹ̀ bíi méjì, ṣùgbọ́n lẹ́nu ìjẹta àná òní yìí lámbà tuntun ti jáde o. Ẹ̀yin èèyàn wa ẹ jókòó, lámbà ti jáde, odù tuntun ti jáde síta. Odù tó jáde síta yìí, odù eléyìí wá ní agbára tó pọ̀ jù torí wípé ó fẹ́ jẹ́ pé mi ò rí irú ẹ̀ rí. Odù tó jáde síta yìí, Jésù gan pàápàá kò ṣe irú ìwòsàn bẹ́ẹ̀ yẹn rí. Mo máa ń sọ fẹ́yìn àáfàá yìí, mo dẹ̀ máa ń sọ fẹ́yìn tí ẹ máa ń pè wọ́n lóde ni pé ẹni tẹ́ bá rí pé máa tábùkù bá yín lóde yín pé bóyá iná tẹ̀ fi ń ṣe pé òde wa dùn, àáfàá kìíní kan tó wá mú lámbà lẹ́ni. Àáfàá onímàálù ó ṣe kò tí pọ̀sẹ̀ méjì wọ́n tún ti ṣe mí o. Eléyìí tó tẹ̀ tí wàá ṣe yìí ó tún wá nípọn. Àáfàá tuntun eléyìí tó wá ṣe yìí eléyìí wá nípọn. Àáfàá jíkùjíkù ni. Wọ́n ní tá bá lọ sí mọ́ṣúárì kó òkú yẹn gan ti kú ọdún 10 tó bá sọ sétí ẹ̀ pé ànábì Muhammad òkú yẹn máa dìde ni. Ẹ bá mi ṣe sallallahu alaihi wasallam. Ẹ̀yin àáfàá yìí ṣé ẹ kì máa ń ròyìn pé ẹ ní ọmọ tàbí ẹ níyàwó tàbí ẹ tí ẹ ní èèyàn kankan, káwọn ọmọ yín wá dí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn, kọ́ àwọn ọ̀rẹ́ ọmọ yín wá máa pe ọmọ yín ní pé ọmọ bàbá olókù ọdún 10 tó bá gbórúkọ ànábì á dìde. Ẹ dúró ná, ẹ̀yin àáfàá yìí ṣé ẹ ti mu skúchìs ni? Àbẹ̀ ẹ ti mu gbó tàbí ẹ ti mu heroin kí wọ́n tó gbé máìkì lẹ́yìn lọ́wọ́ torí pé irọ́ tẹ̀ ń pa yìí, irọ́ eléyìí ní pọ̀ jù. Ọlọ́run ló máa sọ pé nígbà tẹ́ fẹ́ parọ́ yìí pé tí èèyàn tó bá la sọ sí etí òkú ọlọ́dún 10 wípé ànábì Muhammad wípé òkú yẹn máa dìde, Ọlọ́run ló sọ pé kó má jẹ́ pé orí dẹ́kìnlẹ̀ ti ṣe patí. Àwọn tó máa rébọ́ wá rébọ́ nítorí pé ṣe ni dẹ́kìn yẹn máa sún wá. Dẹ́kìn gbọ́ ọ̀rọ̀ àfọ̀ onímàálù, dẹ́kìn gbọ́ ọ̀rọ̀ àfọ̀ olókù ọlọ́dún 10, dẹ́kìn ó bá là wá òun lọ́ọ́ bá sọ. Irọ́ yìí ó ti wá nípọn jù. Ẹ̀yin àfọ̀ onírọ́ ẹ màmá ń bọ̀ wọn àáfàá lójú jẹ o. Ṣé ká sọ pé bóyá kéwú tààrà ni, àbí pé bóyá gbàtẹ́ ń kéwú yẹn ẹ ti lọ kí àwọn ibì kan bẹ́ẹ̀ tí ò yẹ kẹ́ ẹ ké, ó wá ń sáyìn wò nínú ọpọlọ, kò wá jẹ́ kí ọpọlọ yín kó ṣe dáadáa. Ẹni tó lọ́pọlọ kan ò gbọ́dọ̀ rorú eléyìí kó wá sọ pé òun fẹ́ sọ síta pé ẹ lọ sí mọ́ṣúárì, ẹ lọ sókù ọdún 10 ńbẹ̀ pé ẹ má jẹ́ ká dá tẹ̀ dára láàmú, ẹ jẹ́ ká sọ sókù olóṣù kan péré tó ti kú lóṣù kan, ẹ jẹ́ ká sọ sí létí pé ànábì Muhammad káwá wò bóyá máa jí. Àjẹ́ máa dọ́lẹ̀ ìwò, ṣùgbọ́n tá bá máa dọ́lẹ̀ ìwò a ní lọ́dọ̀ òfin ara wa. A ò tẹ̀lé jẹ́ káyìn mú wa lọ sọ́dọ̀ ẹnìkan pé òkú eléyìí ti pẹ́ ẹ lè ti lọ kọ́ yẹn náà kí yẹn náà pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó ti kú. Àmú ìwá sí General Hospital Abẹ́òkúta wá mi báyìí. A ní jẹ́ ká iṣẹ́ mi tẹ́ ẹ mọ̀ yàn sí. Àmú ìwá General Hospital Abẹ́òkúta wá mi báyìí, àwa gbé yín lọ sí mọ́ṣúárì wọn. Kẹwàá làásọ sí etí òkú kó olóṣù kan péré pé ànábì Muhammad ti kú. Tẹ́ni tó kú yẹn bá ti jí dìde, mi ò ní ṣe ẹ̀sìn tí mò ń ṣe mọ́, máa ṣe ẹ̀sìn yín. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ sókú tó ti kú láàrin oṣù kan, tẹ́ ẹ sọ sí létí pé ànábì Muhammad tó kú yẹn bá jí dìde, mi ò ní ṣe ẹ̀sìn tí mò ń ṣe mọ́, máa ti ẹ̀sìn even fat ẹ̀yin ni máa tẹ̀lé. Irọ́ eléyìí tẹ́ wàá pa yìí eléyìí ní pọ̀ ju o fún mi lódù kí ibẹ̀ má ṣẹ̀jẹ̀. Àfọ̀ onírọ́ ẹ ò ní òótọ́ kankan lẹ́nu, ẹ kì í máa ń ro ọ̀kẹ́ tó sọ.
ṣé pẹ̀lú kọ́tẹ́ ṣe yìí ṣọ́wọ́n oníjàlábí ń ṣe wọ̀n ní kúrò lọ́dọ̀ yín tó torí pọ́n máa sọ wípé bọ́ọ̀ bá dọ́dọ̀ yín náà irọ́ náà lè máa padà múlẹ̀. àbí ẹni tí ń parọ́ níta gbangba kó bá fún lówó jàlábí ṣé kò lè lọ gbé pọ́ọ̀tù kó ra ìyẹn fún wọn kó pè lẹ́bu. ẹ ti dà fún oníṣùkùṣùkù nìyẹn torí pé ẹ lóòótọ́ ọ̀rọ̀ mọ́ lẹ́nu. ọlọ́mọ máa gbà wá o ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àáfàá gidi ẹ̀yin àáfàá re ẹ máa ní kẹ́ ẹ máa ṣe screenplay ẹ máa wo nǹkan tọ́wọ́n àáfàá ìfẹ́ sọ kí wọ́n tó máa sọ lóde ṣé lè tọ́ ń tì yín lójú ìṣẹ́lẹ̀ yóò pọ̀ jù kọ́ lọ sọ̀rọ̀ sókù létí òkú ọdún mẹ́wàá tó bá ti gbórúkọ ànábì Muhammad á dìde ṣẹ́lẹ̀ yóò pọ̀ jù ọ̀sẹ̀ méjì ni onímàálù dé o èmi ló tún jáde yìí o àáfàá olókùú ọdún mẹ́wàá tó bá ti gbórúkọ ànábì ó máa dìde ayé àáfàá ìyẹ́ ẹ̀tẹ́rọ tàtúbọ̀ tán táwọn ọmọ yìí tó gbọ́dọ̀ máa gbọ́rú eléyìí sọ́wọ́n ọmọ yìí gbọ́dọ̀ máa rú eléyìí sójú tí ò ní máa bá wọn ẹ gbórúkọ tọwọ́ kọ́ pera wọn ni kí ló dé yìí ò lẹ́jọ́ orúkọ yẹn tó pé orúkọ ọ̀tọ̀ lẹ́yìn lọ jẹ́ ẹnìkan pera ẹ̀ ní akáṣọ lórí irọ́ ẹ̀yin àfọ onímàálù àfọ olókùn ọlọ́dún mẹ́wàá tó bá gbórúkọ ànábì ẹ̀yin wá pera ẹ̀ ní akáṣọ borí irọ́ ṣẹ́gun ọlọ́run gidi náà la fẹ́ pè yín báyìí abẹ́rù sátánì mo fi ọlọ́run ọba búra kì í ṣẹ́gun ọlọ́run o ẹrú sátánì nìyí o torí pé eléyìí tẹ́ wá ń pa lórí social media yìí ẹ̀ ń borí afẹ́fẹ́ jẹ́ o dẹ̀ ń tí àwọn àáfàá gidi ẹ̀ ń tí wọ́n lójú torí àwọn àáfàá gidi wà o àwọn àáfàá tó jẹ́ tọ̀dọ̀ mi àáfàá gidi ni wọ́n o ẹ ò lè bá ráwùràwù ẹ ò lè bá jàtìjàtì lọ́wọ́ wọn o àwọn yóò ń daṣọ borí irọ́ o àwọn yẹn máa ń káṣọ kó lórí irọ́ ni o àwọn yóò ń daṣọ borí òtítọ́ àwọn yẹn máa ń ṣí òtítọ́ síta báyìí ọ̀rọ̀ wípé nǹkan tí ọwọ́ ọ̀tún ẹ bá ṣe má jẹ́ kó tòsí mọ̀ kọ́ nǹkan tọ́wọ́ ọ̀tún bá ṣe tòsí máa mọ̀ ni ó ń gbé pamọ́ ni ṣùgbọ́n kinní kan ni o tó bá ṣoore fún táyé wọn ò ní jẹ́ kí Kẹ́hìndé mọ̀ ṣùgbọ́n irú ẹ̀yin àáfàá irú eléyìí ká ẹ lè máa fi bùgá tẹ́ ẹ bá ṣoore fún táyé in fact ìdògbé á mọ̀ torí pé akáṣọ borí irọ́ ni ẹ̀yin ò káṣọ kó lórí irọ́ àáfàá wa tó ń jẹ́ akáṣọ àrí irọ́ yẹn kò ní bàjẹ́ fún yín orúkọ ẹ dáa orúkọ gidi lẹ̀ ń jẹ́ o tó bá dọ̀la ẹ̀ ní tí orúkọ òfò àwọn àáfàá kan rèé tó ń parọ́ yìí tó ń daṣọ borí irọ́ yìí ṣé tírú àáfàá yìí bá wá délé èèyàn tó bá ní ẹ káàárọ̀ ẹ má dáhùn pé káàárọ̀ o tá àáfàá yìí bá ti wọnú ilé yín tó bá ní ẹ káàárọ̀ ẹ má dáhùn ẹ lọ́wọ́ ta alẹ́ la wà o torí wọn ò lè sọ̀rọ̀ mọ́ ká gbà á gbọ́ kọ́ lọ sọ̀rọ̀ ṣe tí òkú ọlọ́dún mẹ́wàá àná ẹ má jẹ́ ká mọ́dún mẹ́wàá mọ́ ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ ṣe tí òkú tó kú láàrin oṣù kan pé ànábì Muhammad ká wá wò bóyá máa dìde kí ló yẹ kí máa ń ronú kẹ́ tó máa sọ̀rọ̀ náà ṣẹ́rí ọlọ́run náà lẹ́yìn àbẹ̀rù èṣù kì í ṣe ọmọlẹ́yìn ọlọ́run o ọmọlẹ́yìn sàtánì nìyí o kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ̀jẹ̀ wa ẹ bá a pín fọ́nrán yìí kó kan àáfàá yìí lára àáfàá onímàálù àti àáfàá olókù ọdún mẹ́wàá tó bá gbórúkọ ànábì àádìde kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa ẹ ṣeun bí ẹ ṣe tẹ̀lé wa ní àtàárọ̀ ẹ bá a pín fọ́nrán yìí kẹ́sì bá a kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ sì má gbàgbé lórí Sola Generator ta ní kẹ́ẹ̀ràn wà lọ́wọ́ lé lórí ká lè rà ká lè máa mú update wá fún yín torí àti repo lórílẹ̀‐èdè wa yìí ó nira ká tó ṣe dátà ẹgbẹ̀rún mẹ́wàá lójoojúmọ́ pẹ̀lú lórí iṣẹ́ ọ̀rẹ́ tá à ń ṣe yìí ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á wà pẹ̀lú wa ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹni ọlọ́run bá bùkún bù wá kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.